Mọ́gàjí Ògbómọ̀ṣọ́ àti Ìbàdàn mà tako àbá láti sọ Aláàfin di alága láíláí ìgbìmọ̀ lọ́balọ́ba Ọ̀yọ́. Awuyewuye kò mọ̀ tí ì tán nílẹ̀ lórí àbá ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti sọ Aláàfin Ọ̀yọ́ di alága láíláí ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ náà. Ṣáájú láti múròyìn wá fún yín pé ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti mú àtúnṣe bá òfin ìgbìmọ̀ lọ́balọ́ba àti ìjòyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ìwé òfin lọ́balọ́ba ti ọdún ya 2000, Aláàfin ni olórí ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àṣẹ láti ọwọ́ ìjọba láti darí ìpàdé àti àwọn nǹkan míì. Ṣùgbọ́n lásìkò ìṣèjọba gómìnà Adébáyọ̀ Àlàó Àkàlà àtúnṣe mà bá òfin náà lọ́dún 2011 tí wọ́n sì yí òfin ọ̀hún padà sí pé kí àwọn ọba náà kí wọ́n máa pín ipò alága jẹ láàrin ara wọn o. Ipò náà wà láàrin Aláàfin ti ìlú Ọ̀yọ́, Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Àmọ́ àwọn mọ́gàjí ìdílé márùn-ún tó máa ń jẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti mọ́gàjí ìlú Ìbàdàn wọ́n mà ti tako àbá náà. Wọ́n ní pínpín báyìí òun ló yẹ káwọn máa pín oyè alága lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Àwọn mọ́gàjí láti àwọn ìdílé márùn tó ń jẹ Ṣọ̀ún nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ti tako àbá láti ṣàtúnṣe òfin ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó wà ní iwájú ilé báyìí láti sọ Aláàfin Ọ̀yọ́ di alága láíláí ìgbìmọ̀ náà. Nínú àtẹ̀jáde kan táwọn mọ́gàjí márùn ọ̀hún, ọmọọba Ọláwuyì Ìtàbíyì Aburúmákù, ọmọọba Síkírù Oyèyíọlá Gbágun, ọmọọba Amos Ọláwọlé Ọláoyè ìyẹn Láoyè, ọmọọba Samuel Oyèbámijí Oyèdèjì Bọ́láńtà àti ọmọọba Stephen Ìlúfóyè Láyọ̀dé Ọdúnarò ó fi síta. Òun wọn mà ti sọ pé ìgbésẹ̀ yìí ó mà jẹ́ pé ó mà tako ìtàn àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn mọ́gàjí Ògbómọ̀ṣọ́ ní aáwọ̀ ní ìgbésẹ̀ yìí ó ní yóò mà dá sílẹ̀. Wọ́n ní ìjọba pàṣẹ wàá ti Ọ̀yọ́ ilé ó mà ti parí láti ọdún 1837 nígbà táwọn Fúlàní tí wọ́n wó ìjọba náà lulẹ̀. Wọ́n ní lẹ́yìn tí Ọ̀yọ́ ilé wó lulẹ̀ tán ó ní ìṣèjọba míì ó mà ló mà ti bẹ̀rẹ̀ títí di àkókò yìí. Akọ̀ròjú sí ìgbésẹ̀ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àtúnṣe òfin lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí wọ́n fẹ́ lò láti sọ Aláàfin di alága láíláí ìgbìmọ̀ lọ́balọ́ba. Ìgbésẹ̀ yìí ó mà tako ohun tí ìtàn mà sọ. Ọ̀yọ́ ni ìtàn tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn láìsí àní-àní. Àmọ́ ó ṣe ní láàánú pé gbogbo agbára ìjọba Ọ̀yọ́ ilé ó ti dópin lọ́dún 1837 nígbà tí àwọn Fúlàní jagun ṣẹ́gun níbẹ̀. Ìtàn tuntun míì ó bẹ̀rẹ̀ nígbà táwọn onírúurú ìjọba tí wọ́n máa ń dìde lẹ́yìn tí Ọ̀yọ́ ilé túká o. Ìtàn yìí sì wà di ọjọ́ òní. Ìtàn yìí ló sì yẹ káwọn lọ́balọ́ba máa tẹ̀lé láti yan olórí láàrin ara wọn o. Agbára Ọ̀yọ́ ti dópin látìgbà tí Ọ̀yọ́ ilé tí Aláàfin Ọ̀rànmíyàn dá sílẹ̀ tó mọ̀ wó lulẹ̀ o. Àwọn mọ́gàjí Ògbómọ̀ṣọ́ òun ló sọ bẹ́ẹ̀. Àwọn mọ́gàjí Ògbómọ̀ṣọ́ ni kò yẹ kí ojú ṣáájú kó má wà nínú ọ̀rọ̀ náà rárá o, torí ọmọọba Àtìbà olódàyọ tuntun tó wà títí di òní sílẹ̀ lọ́dún 1875. Kódà àwọn mọ́gàjí náà wọ́n mà tún sọ pé Ògbómọ̀ṣọ́ ló ní ilẹ̀ tí Ọ̀yọ́ wà lórí rẹ̀ lónìí. Àwọn mọ́gàjí náà wọ́n mà tún ṣàlàyé bí Ọ̀ọ̀ni ṣe máa ń rawọ́ ẹ̀bẹ̀ sí Ògbómọ̀ṣọ́ àti ìlú Ìbàdàn láti fún àwọn èèyàn Ọ̀yọ́ nílẹ̀ tí wọ́n lè tẹ̀dó sí o lẹ́yìn tí Ọ̀yọ́ wó lulẹ̀. Àwọn èèyàn láti Ọ̀yọ́ ilé wọ́n máa ń lọ láti ibìkan sí òmíràn ní òkè Ògùn kí wọ́n tó débi tí wọ́n wà lónìí. Kódà Ògbómọ̀ṣọ́ ló dáàbò bo ilẹ̀ tí wọ́n wà lórí rẹ̀ lónìí láyé ìgbà náà. Àwọn mọ́gàjí ní Aláàfin Ọ̀rànmíyàn ó ní apàṣẹ wàá kì í ṣe Àtìbà tó dá Ọ̀yọ́ tuntun sílẹ̀ láì dènà pẹnu. Àwọn mọ́gàjí Ògbómọ̀ṣọ́ wọ́n mà dúró lórí ẹsẹ̀ wọn pé kí Aláàfin, Olúbàdàn àti Ṣọ̀ún kí wọ́n máa pín oyè alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ o. Wọ́n ní èyí ti wáyé tẹ́lẹ̀ rí àti wípé o Ṣọ̀ún tó wàjà ọba Ọládùnní Oyèwùmí ajagun adẹ́kẹta gan ó ti jẹ alága ìgbìmọ̀ náà sẹ́yìn. Àwọn mọ́gàjí náà wọ́n wá rọlé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti má ṣe ohun tí yóò tako ìtàn tó wà nílẹ̀. Àdúràgbò Olúwatóyìn ló kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV.
bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o a kú àtàárọ̀ a kú iṣẹ́ tòní Elédùà yóò dégbìyànjú aládé o.